àsìkò tí gbogbo ayé ń jà fún bí ìlú wọn ṣe ní kọ́mpìnì tó pọ̀ tí tẹkinọ́lọ́jì ó pọ̀ kó wá jẹ́ pé ọ̀rọ̀ ọjà ìsìn nílẹ̀ Yorùbá máa jà sí gbogbo gbà ká má ronú. wọ́n wá ní pé ó ní àwọn fẹ́ ṣe láìfù fún mi báyìí bọ́ọ̀ láwọn nǹkan tí màá sọ. Alájà Wasila Abi nínú gbogbo ọ̀rọ̀ tó sọ yóò clear pé àwọn ni a gbé ọ̀rọ̀ yẹn sí ẹ lẹ́nu pé ẹ̀jẹ̀ ń jáde lára ẹ̀ èmi ò wọ́n náà bí máa ṣe rí bàbá olóòlù gangan màá dẹ̀ wọ́n náà bí máa ṣe rí bàbá Olúbàdàn láti tọ̀nà àlàáfíà pé bóun ní nǹkan yóò sì ní ṣẹlẹ̀ mọ́. wọ́n lè sọ pé àwọn òun ó dà pé 500,000 láwọn fẹ́ gbà balógun wá ní kọ́jọ́ kan gba 300,000 wọ́n wá ṣépè pàwọn òfin èpè tán sẹ́yìn ní ìyẹn fi bínú jáde wọ́n ṣàpadà sí transfer 400,000 sí wọn. a gba owó yẹn padà pẹ̀lú ògo Ọlọ́run bẹ́ẹ̀ ìtààdó kọ̀ọ̀kan fún ọkọ ẹ̀ lówó yẹn padà náà. sí mi gan àlàáfíà ilẹ̀ Yorùbá pàtàkì sí mi gan èmi àti babaláwo tá a bá ríra tá a bá pàdé lóúnjẹ àjọjẹ nínú wa ó jẹ́ babaláwo kò ní àmọ̀jọjẹ wọn ẹ̀sìn láàní dàpọ̀ gbéyàn jẹ́ pásítọ̀ kò ní ká má jìmọ̀ra wa o ẹ̀sìn láàní dàpọ̀. ìjọ àwa alálàáfáà oníwàásí tí òun so ní wàhálà tá ń pè ní charge àwọn àfáà tó jẹ́ pé tiwọn ò la pákáleke lọ ní gbogbo ilẹ̀ Yorùbá làwà wọn á gbé ọ̀rọ̀ àwọn náà gbé ọ̀rọ̀ yìí dání àwọn èèyàn wa tí wọn kọ́kọ́ wá á pè wọn á bá wọn sọ̀rọ̀ kájọ ṣiṣẹ́ pọ̀ lórí ọ̀rọ̀ ìtàn báwọn kan bá fẹ́ máa falẹ̀ àwọn máa fàdé lọ́nà àlàáfíà torí result la nídìí kì í ṣogun la nídìí o gbogbo wa ò nílùú míì tá a jọ gbé ìlú Ìbàdàn yìí náà lájọ gbé o a sì lọ́ba míì ju bàbá wa Ládọjà lọ o a sì ní gómìnà míì ju Ṣèyí Mákindé lọ o tó bá wá rí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ wá ọ̀nà àlàáfíà nítorí ṣe dùn èmi náà ó dùn mí wọrí kan ó túmọ̀ sí pé immediately tẹ́mi ti rí kinní yẹn ni mo ti post ẹ̀ níjẹta pé kàn bá mi wá àdírẹ́sì ẹni yìí mo tún wá tuntun gbé síbẹ̀ wípé kò yẹ kí nǹkan wọn lọ báyìí ayé ti lajú kọjá ká mọ̀ tira wa mọ́lẹ̀ kódà mo ṣe wá sí kan lọ́sẹ̀ tó kọjá lọ tí mo ní èyí táwa mùsùlùmí náà bá ń ṣe táà fi ní àwọn ẹlẹ́sìn míì la ẹ jẹ́ gbogbo owó jọ jókòó àlàáfíà kájọ sọ tí wọ́n bá ní ẹ̀ ń dín náà jẹ́ báńkì jímọ̀ ẹ̀ ń dín ọ̀nà gbogbo èèyàn kájọ sọ tí wọ́n bá ní ariwo mọ́sálásí kò já wọn gbádùn ó ní rédíòsì tó yẹ kó jẹ́ kájọ sọ ẹ̀yin kírísítẹ́nì kí ló dé tẹ́yìn náà ń ṣe sọ òrùtẹ́ ìjára àdúgbò ọgbádùn kí ló dé tẹ́yìn blọọkù ọ̀nà express tí mọ́tò ò ní kọjá ń jọ yín bá ń ṣe nǹkan ẹ̀yin oníṣẹ̀ṣe kí ló dé tẹ́yìn náà ti àwọn obìnrin mọ́lé níbi ayé lajúdé yìí gbogbo nǹkan yẹn ó yẹ kí àlàáfíà wà kájọ wo bó la ṣe lè gbọ́ra wáyé. mo rí àpèjúwe kan tí máa padà fi sọ̀rọ̀ níbi wáàsí kan ọdún orò tó máa ń ṣe lọ́yọ̀ọ́ eléyìí tán ṣe ọjọ́ àhámọ́ wọ́n gbé sí aago 5 ìrọ̀lẹ́ ni wọ́n ní kan tó bẹ̀rẹ̀ ní tìtorí pé àwọn ọmọ iléèwé ń ṣe ẹ̀sáàmù bẹ́ẹ̀kẹ́ lọ́wọ́ nítorí bá mú bàbá wa ọba tí wọ́n lè rí yẹn ṣe tán lè sún sago 5 nítorí pé àwọn ọmọ iléèwé ń ṣe bẹ́ẹ̀kẹ́ lọ́wọ́ kan jábẹ àwọn èèyàn yìí kan kúfẹ̀ kan gbé sálẹ̀ sàárọ̀ ó rọrùn tá a bá lò lágídí bẹ́ẹ̀ tá a bá lò nílò agídí kò lè mú rìsọ̀tì wa ẹ̀tẹ́ tó pàtàkì sáwà ó ní àlàáfíà alájà àkọ́kọ́ náà ó wú mi lórí pé akínni ọlọ́mbùn ní ọpọlọ ó dẹ̀ láyà tó bá jẹ́ pé ní tí ò ní làákàyè ni bí wọ́n ṣe wá mú yẹn tí wọ́n mú lọ yẹn tó bá ń bá wọn ágì wọ́n lọ́nà tí ì bá ṣẹlẹ̀ o bẹ́ẹ̀ ó jura ẹ̀ sílẹ̀ fún wọn lásìkò àdánwò yẹn kó n fi kúrò bẹ́ẹ̀ èèyàn náà so àwa láti wá fi ẹ lọ́kàn balẹ̀ máa pe gbogbo àwọn àfọwọ́ni wá sí àlàáfíà ilẹ̀ Yorùbá ìṣẹ̀dẹ̀ o bó láṣẹ lọ rí gbogbo àwọn tó bá yẹ ká yín lórí ilẹ̀ Ìbàdàn tó bá dẹ̀ jẹ́ pé kóòtù náà ni báwo láṣẹ gba ẹ̀tọ́ arábìnrin yìí báwo láṣẹ ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ọmọ ìyá wa tí wọ́n kọ́kọ́ wá lóòótọ́ ọ̀nà wa ò jọra wọn àwọn lè falẹ̀ àwọn máa fa díẹ̀ sẹ́yìn pé kásá lè rí result ká dẹ̀ rí solution eléégún ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá ni o mùsùlùmí ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá ni kírísítẹ̀nì ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá ni kò ní dàrú tán káwọ̀ sọ́pà ń lọ Saudi ò tẹ̀ nígbà wà láàyè bàbá lọ sí àjìtà sí umra ìjọ físà wa bá ti tán wọn wọlé ajáde báwọn oníṣẹ̀ṣe náà bá láwọn lọ ìlú tó jọta wọn ní gbà wọn láàyè níjọ físà wọn bá tán ni wọn lé wọn dànù báwọn kírísítẹ̀nì bá láwọn lọ Jerusalem àwọn Jerusalem ó tiẹ̀ sọ fún ẹ pé Jerusalem yìí ṣe ìlú kírísítẹ̀nì ìlú jù ni àwọn náà ò ní gbà wọn láàyè ìlú tájọ gbé ní nílùú mi ìlú tá gbé ní lálàáfíà tá à ní gba físà kí ló dé tá à níjọ gbé lálàáfíà kí ló dé tá à níjọ wò sí fúnra wa báàbá ń ti obìnrin mọ́lé ẹni ó fẹ́ bímọ níjọ orò níjọ olùdúgbò ló sì fẹ́ rìn obìnrin tí wọ́n fẹ́ gbé lọ hospital ní bẹ́nu àwọn èèyàn bí ẹkọ́nọ́mì Nàìjíríà lédè tí ò bá lọ ṣọ́ọ̀pù ńjọ́ kan kò ní jẹun ní bẹ́nu àwọn ìyá tí wọ́n ta nǹkan lóde ta nǹkan ní lọ́jà àbá tó jẹ́ pé tí ò bá lọ ṣọ́ọ̀bù ńjọ́ kan wọn àtọmọ rẹ̀ ò ní jẹun gbogbo orú nǹkan báyìí kájọ wò ó ṣe fúnra wa lọ́nà àlàáfíà bẹ́ẹ̀ èyí tó ṣẹlẹ̀ yìí á béèrè ẹ̀tọ́ arábìnrin àmọ́ á béèrè ẹ̀ lọ́nà àlàáfíà ni tí ò ní la pàkàlìkè lọ so Alájà Wasila Abi mo ti gbọ́ interview ẹ̀ mo dẹ̀ inú mi dẹ̀ dùn pé àfáà tó wá wọ́n ti fún ẹ ní kẹ́límà padà bó tiẹ̀ jẹ́ pé òkú ònú Islam torí kì í ṣe ìwọ ló ṣe kìíní yẹn wọ́n tú láṣẹ ẹ̀ sí ni òkú ònú Islam àmì ìtàn ṣe yẹn ọ̀dà gan mo kọ̀mẹ́ǹdì wọn wíwá tí wọ́n wá mo kọ̀mẹ́ǹdì wọn nǹkan táwọn kan ṣe ni pé kárí pé kìíní yẹn ò di torí láàrin kó bá dariwo tó di wàhálà àní ojú tún tá à ń ṣe mọ́ ní tá a fẹ́ gan àní padà rí rìsọ́ọ̀tì ẹ̀ mọ́ sọ ẹni tó dẹ̀ ọgbẹ́ni tó máa wá mọ̀ pé àlàáfíà lọ́dọ̀ tèmi ilẹ̀ Yorùbá pàtàkì sí mi o ó pàtàkì sí mi gan àlàáfíà ilẹ̀ Yorùbá pàtàkì sí mi gan èmi àti babaláwo tá a bá ríra tá a bá pàdé ńlò jẹ́ àjọjẹ nínú wa bó jẹ́ babaláwo kò ní àmọ́jọjẹ wọn o ẹ̀sìn láàní dàpọ̀ gbéyàn jẹ́ pásítọ̀ kò ní ká mọ̀ jì mara wa o ẹ̀sìn láàní dàpọ̀ àmọ́ ká gbọ́ àkídà Islam ti wáyé
kárí pé gbogbo tó bá rí ó ṣẹlẹ̀ kò sí tó lè gba ìsìlámù lọ́wọ́ wa. Mo sọ̀rọ̀ kan lórí íńtánẹ́ẹ̀tì tó fẹ́ dariwo pé kò sí jà ń bẹ̀, ẹ̀yin tẹ̀ ń tọwọ́ bọ kùránì tẹ̀ ń yí lójú tẹ̀ ń pé kùránì wọ́n sọ báyìí, irọ́ ni wọ́n ń pa, kùránì wọ́n sọ báyìí. Ẹja tẹ̀ fi làákàyè ọmọdé wò, ebá nàbì tẹ̀ sì mú kùránì kan wá tí gbogbo ayé dẹ̀ ń kà, ẹ̀yin náà mú ẹ̀sìn tí yín jáde jáde. Ẹni tí ó sọ pé kémi jáde wá kí n wá bóun ṣe tàkúrọ̀sọ, màá béèrè pé ìwé ẹ̀sìn tiẹ̀ náà dà, àmọ́ síbẹ̀ náà a sì gbà pé ìran Yorùbá ni gbogbo wa. Tẹ́ bá rí àwọn èèyàn tán bá wá ń gbọ́ ẹ láyà yìí pé ẹ̀sọ́dogun nìṣó wájú nìṣó afa wàhálà ni aṣọ kìnnì kan ni, máa wẹ̀yìn rẹ wò, justice lè wá láì fa wàhálà o. Àwọn èèyàn ó dìde sọ̀rọ̀ yìí, gbogbo àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá ni wọ́n á dìde sọ̀rọ̀ yìí, bẹ́ẹ̀ wọ́n á dìde nílànà tàlàfíà ni, kò ní jẹ́ nílànà fìtínà. So màá wá fẹ́ kí o ṣàlàyé níwọ̀nba bí nǹkan yẹn ṣe rí, báwo ló ṣe ṣe. Ní ọjọ́ Thursday ni olólù kọjá níbí báyìí, ní kò kọjá níbí báyìí gan, sáìdì bí òun bẹ́ẹ̀ ni wọ́n gbà kọjá. Olólù máa ń débí báyìí tẹ́lẹ̀. Wọ́n máa ń débí báyìí tẹ́lẹ̀, bọ̀ wọ́n débí báyìí ní ọdún yìí. Inú ilé tó wà lẹ́yìn báyìí ni mo wà níbi láti kó kúrò, mo wà nínú yàrá kan níbẹ̀, bọ̀ nẹ́ẹ̀tì wà níbẹ̀. Mo ṣe fídíò àwọn mọ́tò Àmọ̀tẹ́kùn tí wọ́n wà ní títì pẹ̀lú àwọn èrò tó wà níbẹ̀. Òun ni mo ṣe olólù àtolú, nǹkan tí mo kọ síbẹ̀ nìyẹn, mo dẹ̀ post ẹ̀ sí TikTok. Bó ṣe wá di alẹ́ làwọn èèyàn wá mẹ́sẹ̀jì mi pé kí n delete àwọn fídíò tí mo post yẹn, pé kí n delete ẹ̀, mo ṣáà delete fídíò yẹn. Bó ṣe wá di ọjọ́ Saturday, ọjọ́ Friday. Aleykum salam, ahlan, ẹ wọlé. Bó ṣe wá di ọjọ́ Friday, òun ni mo wá lọ bá wọn, ó ti tó bí abirọ̀ rẹ̀ tù ti kọjá, mo wá lọ bá wọn mi ra nǹkan tó fẹ́ lò fún pàtí ní Òye. Tí mo ti wá dé ni ẹni táwájọ wà ṣọ́ọ̀bù sọ pé tí mo ti rí àwọn tí wọ́n ń wá mi, mo ní mi ò rí ẹnì kankan. Mo wá rí wọn tán dúró níbi pọ́ọ̀pù tó wà lọ́kọ̀ọ́dọ̀ wa, wọ́n wá ní pé kí n wá mi wá lọ, wọ́n wá bá mi ní ṣọ́ọ̀bù, wọ́n wá ní kí n wọnú ṣọ́ọ̀bù, wọ́n wá fọwọ́ dí ẹnu ọ̀nà, wọ́n ní mi gbọdọ̀ bọ̀ síta. Kí ni mo ṣe nǹkan kan, wọ́n ti bóòlù ló ń jẹ́ Adéọlá tí òkè ẹni TikTok, mo ní ẹ̀ wọ́n ṣe bẹ̀rẹ̀ sí gbá wọn tó ní mi, wọ́n ti gbé wọn ṣépè nìyẹn pé èmi fẹ́ wo lólù, èmi mo fẹ́ yọ lólù, àwọn wà lọ sí mi, wọ́n ní olólù gangan kan, wọ́n ṣáà ti gbogbo ẹ̀. Mo ṣáà ń bẹ̀ wọ́n, mo pe àwọn èèyàn ẹ̀jẹ̀, wọ́n wá pé ká bá ń pe Balógun náà kan, wọ́n ṣáà bá ń pe gbogbo wọn, wọ́n ṣáà bá ń bẹ̀ wọ́n, wọ́n ṣáà láwọn ò ní gbọ́. Bọ̀ ẹni tó wá dúró sí mi, ẹnìkan dúró, ẹnìkan náà bẹ̀ Sokoti náà bẹ̀, ẹnìkan dúró. Ṣé bàbá Sokoti ń tíátà àbí ta ló ń jẹ́ Sokoti nínú àwọn ẹni yẹn mo ṣáà gbọ́dọ̀ sí fọkàn kan yà sí Ìyànà Tolú. Ìgbà tán wá dé wá jẹ́ pé àwọn ọlọ́pàá ni wọ́n ní kankan wá, wọ́n ṣáà dé wọ́n gbé wọn wá, wọ́n ní pé kí n wọnú mọ́gbà kí n tó dé, káwọn ọlọ́pàá yẹn tó dé, àwọn mọ́mì mi ti dé pé mo ti pe ogun pé kán mo fọ̀ pé wọ́n ti wá mú mi. Bó ṣáà mú mi lọ, ìgbà táwọn fẹ́ẹ̀ dé ọ̀rẹ́ méjì, òun náà wá sọ wípé nǹkan jẹ́ káwọn òde ilé àwọn olólù ní Òde Ajé náà, wọ́n ṣáà ní pé ká máa nìṣó mi, ìgbà tá ṣáà débẹ̀ àwọn náà ṣáà tún ṣe pé wọ́n ṣàkúnlẹ̀ mú bẹ́ẹ̀ wọ́n ṣáà tún ní ká máa gbé mi lọ sí station padà. Ìgbà tó ṣáà lálẹ́ àwọn èèyàn náà tún tẹ̀lé mi lọ padà, ìgbà tó wá lálẹ́ wá ní pé kán ṣáà lọ lọ́ọ̀kì mi ọ̀pù pé tó bá di ọ̀la a máa sọ pé mi lè lọlé. Okay, nígbà tó ṣáà lálẹ́ ọjọ́ kejì mo rí àwọn èèyàn mi tán dé, wọ́n wá gba bẹ́ẹ̀lì, wọ́n kọ́ ní kò sí DPO lé, wọ́n ṣáà padà wá, wọ́n wá gbà tó ṣáà gbà tán tí mo bọ́ta. Ẹ̀sùn wọn náà fi kàn ẹ́ lọ́dọ̀ àwọn ọlọ́pàá táwọn wọ́n ní pé mo ya olólù, mo lè sọ fún wọn pé mi ya olólù, gbọ̀ngbà tán fi àwọn nǹkan screenshot tí wọ́n mú wá tán fi àwọn olólù, àwọn ọlọ́pàá náà sọ pé crowd ní nǹkan tí wọ́n rí níbẹ̀. Ọlọ́pàá náà jẹ́rìí ẹ̀ pé crowd ní wọ́n sọ báyẹn, wọ́n sọ. Ó ṣàṣe di pé mo wá bọ́ta náà wá sọ pé èmi pé a jọ ń lọ sí Òde Ajé pé kí n wọnú mọ́tò. Ní Balógun wá ní inú mọ́tò bíbó àwọn òjò wọn ní àwọn olè tàn wọ́n pé a jọ ń lọ sí Òde Ajé ni. Gbọ̀ngbà tá Òde Ajé wá ní káwọn ọmọ mi kan lọ ra ẹran bíléèdì àtàṣọ pupa nǹkan kan báyẹn. Wọ́n ṣáà lọ ra gbogbo ẹ̀. Wọ́n wá ní pé mọ́mì mi máa bá mi fa orí. Pé tó àwọn ò lè fa kó mọ̀ di pé wọ́n mú wọn ṣe kíní. Wọ́n ṣáà fa àwọn náà la kó gbogbo àwọn nǹkan yẹn wálé. Subhanallah. Àwọn la kó wálé pé wọ́n ní ká sún ni àtàṣọ tí mo wọ̀ gbogbo ẹ̀. Wọ́n ní ká sún. Wọ́n ṣáà fa orí. Ibi kan tó wá fa orí wọn kọ́ mú omi kan, wọ́n ní ìmọ̀ nǹkan tó dà bọ́ omi ẹ̀ tutù. Wọ́n ṣáà dà sí, wọ́n fọ̀ sí mi lára. Wọ́n mi wá ń fa wọn, wọ́n wá ní pé táwọn ṣàdúrà tó bá ti ń fa wọn, wọ́n ṣáà ń ṣe. Àwọn tó wà bẹ́ẹ̀ náà, àwọn kọ̀ọ̀kan ṣàdúrà, àwọn kọ̀ọ̀kan ń ṣe pé. But táìmù tó wá ń ṣe gbogbo nǹkan yẹn, òun ni wọ́n ní pé kí àwọn èèyàn máa ṣe fídíò. Táìmù tó ń ṣe ní káwọn èèyàn máa ṣe fídíò. Nígbà tó ṣáà ti gbogbo ẹ̀ tán, wọ́n wá pa ẹran, wọ́n gbé sẹ́nìkan fa ẹnìkan dù, wọ́n ṣáà dù sí mi ní orí. Gbogbo ẹ̀jẹ̀ yẹn ara mi ni ó dà sí. Wọ́n wá ní pé nǹkan táwọn fẹ́ pé kí n jó káàkiri di Ògún. Mo ṣáàjù, wọ́n wá ní pé Ògún nǹkan táwọn fẹ́ ṣe ó ti tán. Nígbà táwa ṣe tán tí mo wá padà lọ change, mo wá tú aṣọ tí mo ró yẹn, mo wá wọ aṣọ tí mo wọ̀ padà. Òun náà wá ní pé kí n wá. Wọ́n wá pé èmi àti grandma mi àti Balógun, wọ́n pè wá àti Sokoti wà ń bẹ àti ẹnìkan mi pé wọ́n wá ní pé ó ní àwọn fẹ́ ṣe láìfù fún mi báyìí, bọ̀ ó láwọn nǹkan tí màá sọ. Ibi láìfù yẹn tí wọ́n ti wá náà fẹ́ ṣe náà ti wá ní pé kí n sọ wípé ìgbà tí ara mi ò balẹ̀ tí ń gbà tára ni mí, òun ni mo wá bá wọn, làwọn èèyàn mímú mi wá. Pé ẹ̀jẹ̀ ń dà lára mi láti gbé tí mo ti fojú kan olólù nǹkan kan báyẹn. Mo ṣáà sọ bọ́ sí ní kí n sọ. Òun làwọn èèyàn wá ń post pé wọ́n lẹ́jẹ̀ ń dà lára. Bọ́ bó ṣe wá aṣáà lọlé, wọ́n ní ká mọ̀ bọ́ nígbà tí wọ́n ṣe ogun yẹn tán. Mo wá tí wọ́n pe ọkọ mi padà, wọ́n pè wọlé, àtòun àti Balógun náà pé wọ́n pè wọ́n wọlé. Ìyẹn ṣàbínú jáde. Kí ló dé? Wọ́n sọ pé àwọn ó dà pé 500,000 náà fẹ́ gbà. Balógun wá ní kánjọ kan gba 300,000. Wọ́n wá ṣépè pé àwọn ò fẹ́. Èpè tán sẹ́yìn ní ìyẹn fi bínú jáde. Wọ́n ṣàpadà ti transfer 400,000 sí wọn. Wọ́n wá ní pé ká mọ lọ sílé, pé kò sí nǹkan kan pé Ọlọ́run ti gbọ́ àdúrà. Bó ṣe wá di àárọ̀ ọjọ́ kejì mi, bóyá mi lè jẹun mi lè ṣe, mo wá pe nọ́ọ̀sì pé kán wá fún mi ní drip. Ibi tí mo ti wá ń gba omi yẹn lọ, làwọn èèyàn ti wá ń pè mí pé níbo ni mo wà, sẹ́mi sílọ̀ láì ní kí n wo àwọn nǹkan táwọn èèyàn post, wọ́n ní o ti kú, èmi ò kú ní ti tèmi. Òun ní kúkú kíkú kan fi yíyẹ. Ó yé Ọlọ́run ìrìn àjò tó rìn yẹn.
ọ̀pọ̀ gbangba mi oríire ẹlòmíì ọlọ́mọ ń gbégbá náà ariwo, oríire ẹlòmíì ọlọ́mọ ń gbégbá náà nira. Tí ò bá sí ariwo yẹn ni èmi àti ẹ lè má jọ jókòó pọ̀ báyìí láyé. Tí ò bá sí ariwo yẹn ni ara ayé lè máa mọ̀ kó ń bẹ́ bí báyìí kan. Ó ní ntọ́lọ́run fẹ́ ṣe kasa inú liminani alákọ̀ọ́nà àtẹ̀rẹ̀ lèmíàní. Orí ọlọ́run ó máa ń gba afárá àdánwò wa ń gbà mí. Gbà pé n tó ṣẹlẹ̀ yìí oore ni fún wa àti fún ìdílé rẹ̀. Because tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni gbogbo Olúbàdàn ló ti mọ̀ pé ìdílé yìí bẹ̀ báyìí. Gbogbo ayé ló ti mọ̀ pé ìdílé kan bẹ̀ látara orúkọ rẹ̀. Mo wá bí ọlọ́run kó jẹ́ sábàbí oríire inú ayé rẹ̀, kó má jẹ́ sábàbí aburú. A tọ̀ pàṣẹ àlàáfíà. Ìyàtọ̀ fún pé a pe àwọn brothers wa tí wọ́n ti kọ́kọ́ wá. Nínú gbogbo ọ̀rọ̀ tó sọ yóò clear pé àwọn náà gbé ọ̀rọ̀ yẹn sí ẹ lẹ́nu pé ẹ̀jẹ̀ ń jáde lára ẹ̀ kì í ṣe pé nǹkan kan sí ẹ. Alhamdulillah, aburú ò ní ṣe ẹ, aburú ò ní ṣe ẹ, aburú ò ní ṣe ẹ. Àwọn brother àtàn ti wá bí báyìí tẹ́lẹ̀ náà, àwọn náà try láti pè wọ́n lórúkọ àwàjọ alálàáfà oníwàásí ilẹ̀ Yorùbá tí òun wà ládàáni tá ń pè ní Yorùbá Land Council for Islamic Preachers. À ń pè wá ní àkékúrú wa ní Ittihad, à á ṣiṣẹ́ lórí ẹ̀. Then owó tán gbà lọ́wọ́ ẹ níwọ̀n gbà tó sọ torí mo gbọ́ nínú interview pé owó iṣẹ́ ọkọ ẹ̀ ni. A gba owó yẹn padà pẹ̀lú ògo Ọlọ́run, bẹ́ẹ̀ Ittihad ó kọ́kọ́ fún ọkọ ẹ̀ lówó yẹn padà náà. Wọ́n á fún ọkọ ẹ̀ lówó yẹn padà kó máa fi ṣiṣẹ́ tiẹ̀ lọ. Èmi ò wọ́n náà máa ṣe rí bàbá olóòlù gangan, màá jẹ́ wọ́n náà máa ṣe rí bàbá Olúbàdàn láti tọ̀nà àlàáfíà pé bóun ní nǹkan yóò ṣe ní ṣẹlẹ̀ mọ́. Ayé ti lajú kọjá ilé yìí, a sọ pé ká má ṣe àṣà, a sọ pé ká má ṣe ẹ̀sìn, bẹ̀tí ká má fara nira wa kò dáa. Apá pé peace summit ilẹ̀ Yorùbá ní tí gbogbo ẹlẹ́sìn ìjọ jókòó gbogbo bá ṣe ń fa akàngbáyé bí ìgbà tá a sí láyé. Hábà téèyàn bá wà l'Amẹ́ríkà ń gbé àmì èyí yóò fojú ẹ̀yìn yóò wá wo àwọn ibì kan ní àwọn ilẹ̀ Yorùbá pé sí ayé kan náà táwọn ará Amẹ́ríkà ń gbé làwọn ilé ìsìn gbé. Àsìkò tí gbogbo ayé ń jà fún bí ìlú wọn ṣe ní kọ́mpìnì tó pọ̀ tí tẹkinọ́lọ́jì ó pọ̀ kó wá jẹ́ pé ọ̀rọ̀ ọjà ìsìn nílẹ̀ Yorùbá máa jà sí gbogbo gbà. Ká má ronú ìran Ìgbò ní Amẹ́ríkà ti bá wọn lọ́wọ́ sọ̀rọ̀ Biafra yẹn. Tá a bá ní wò ní rí sí tí wọ́n bá rí sí àwọn bá ti wọn lọ́nà. But kí ni èrè ìran Yorùbá lórí ọ̀rọ̀ wàhálà ẹ̀sìn all the time? Mùsùlùmí ti ń fara ní Christian yóò rojọ́ wájú Ọlọ́run. Christian ti ń fara ní Mùsùlùmí yóò rojọ́ wájú Ọlọ́run. Traditionalist ti ń fara ní Mùsùlùmí yóò jẹ́jọ́ rẹ̀. Mùsùlùmí ti ń fara ní traditionalist yóò jẹ́jọ́ rẹ̀. Àfi ká wọ́n náà àlàáfíà. Àwa tá à ń gbé ní Nàìjíríà èpo wọn gbogbo nǹkan ló wọn kódà àtẹ̀gùn tá à ń mí sí mu gan fẹ́ lé wọn. Níbi tí gbogbo nǹkan wọn dé Nàìjíríà bí gbogbo nǹkan ṣe wá wọ́n yẹn náà kó wá jẹ́ pé láàrin ẹ̀ náà látún máa fara nira wa kò dáa Ọlọ́run gan ò fẹ́. Ó yẹ kí wọ́n wá ìdẹ̀rùn fún wa. Gbogbo òfin tó bá jẹ mọ́ ẹ má jáde ẹ má gbélé ní kó kálukú má ṣe kọ́jọ bẹ́tà lè jọ jókòó kájọ wò síra wọn díẹ̀ táwọn èèyàn tiwa náà ká má bu wọn mọ́ ká má àtáàkì wọn mọ́ lórí tí ń dá wàhálà lẹ́jù nìyẹn. Majority àwọn èèyàn yóò ní nǹkan tí wọ́n bù lára wọn. Mo gbọ́ tẹ́nìkan sọ tó ní paracetamol 10 naira kì í ṣẹgbẹ́ aláwọ̀ lẹ́nu rẹ̀ kò sí ní tó burú bíi tọ́sọ̀ ìbọn ẹnu ẹ̀ ló fi sọ. Èmi náà dẹ̀ dá lóhùn mo ní data 5 naira kì í ṣẹgbẹ́ Ọ̀rúnmìlà torí data 5 naira ó fi gúgú gbogbo ayé lẹ́ẹ̀kan náà tí wọ́n dẹ̀ lè rí lórí tí wọ́n gbé dání. Tí ìsọ̀rọ̀ ní gbèsè bẹ̀tí ká má jẹ́ kí ogun ọ̀sẹ̀lẹ̀ àtọ̀nà àlàáfíà pẹ̀lú ògo Ọlọ́run san alẹ́ san dáadáa o. Sábàbí oore ni a jẹ́ nínú ayé ẹ̀ kò ní jẹ́ sábàbí aburú. Sábàbí oore ni a jẹ́ fúnra ẹ̀ kò ní jẹ́ sábàbí aburú. Kò ní kọlu Islam ẹ̀. Àdáwò tí ó gba Islam lọ́wọ́ ẹ̀ Ọlọ́run ní mú báyìí. Àdáwò tí ó gba ìmánì kúrò lára wa Ọlọ́run ní mú báyìí. Àṣàyé àáràyè ṣe àtún bá nàbí wọlé ọlá. Islam dọwọ́ ẹ̀ o. Inú mi dùn pẹ̀lú ọ̀rọ̀ tí mo gbọ́ ìpè ìmánì ẹ̀ pé pérépéré. Èmi náà dẹ́ ń ṣàdúrà fún ẹ lórúkọ gbogbo àfọwọ́sí ilẹ̀ Yorùbá pé a wà pẹ̀lú ẹ̀. Aburú kan ò ní ṣe é pẹ̀lú orúkọ Ọlọ́run. So 400 yẹn àwo fún ọkọ ẹ̀ padà.